Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nínú oṣù tá wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá. Kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam pọ́nbélé ni. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين. وأشهد أن عبده ورسوله محمدا بشر وأنذر وبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة ثم تركهم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك والعياذ بالله من الهلاك. اعلموا أن خير الكلام هو كتاب الله وخير الهدي سنة نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار. أنا أقف ولون أن يلون أفقو فلون ajẹ́rìí pé ọlọ́run ọba látìlẹ́yìn ni ọba lágbìyèlé ni ọba tí a máa fọ̀nà mọ́ ẹrú rẹ̀ ní ẹni bá sì bá mọ̀nà kò sí ṣìnìṣìnì kan tó lè ṣì lọ́nà ẹni bá lọ́nà àánú kò lè rẹ́lòmíì tí ó fi mọ̀nà lẹ́yìn ọlọ́run. Àbẹ̀ ọlọ́run lárí rí ọ̀nà mọ̀ tí a wà yìí ṣàlékún rẹ̀ fún akó ti fẹsẹ̀ wá rí rẹ̀ lórí ẹ̀ wọ́n jẹ́ kí ṣètánù wá yọ ákò lẹ́nu rẹ̀ láíláí. Àbẹ̀ ọlọ́run níbi tí a kù sí kọ́lọ́run bá túnbẹ̀ ṣe kán lè wà lórí ọ̀nà náà sàn táà ní lọ tún jù táà sì ní padà lọ òsì jù. Ọlọ́run lọ́ba tí ò lórogún kò sí lọ́ba kan, òun lọ́ba tí ó yẹ kọ́mọ ènìyàn ó jọ́sìn fún nígbà tó ṣe pé dídá tó dá wa kọ́dà tó dáwọn àlìjẹ̀nú dá gbohùnkóhùn nítorí ká lè jọ́sìn fún ni. A jẹ́rìí pé èyí tó dáa jù lọ́rọ̀ Al-Qur'ani ni kò lẹ́gbẹ́, ìlànà tó sì dá ju gbogbo ìlànà lọ òun lèyí tí ó ń ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rí lórí ẹ̀ tó fi pinnu ìjẹ́ òjíṣẹ́ lórí ilẹ̀ Ọlọ́run, tó fi pinnu iṣẹ́ táwọn ànábì tó ṣíwájú rẹ̀ jẹ́. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó mọ jẹ́ ti ànábì wa Muhammad
kó jẹ́ ti àwọn aráalé rẹ̀, kó jẹ́ ti gbogbo àwọn sàábé, kó sì jẹ́ ti àwa náà tí a jẹ́ al-umma ànábì wa Muhammad láyé ká lè wà pẹ̀lú ànábì wa Muhammad nínú Jannatul Firdaus níjọ́ ẹ̀san. èyí tó burú jùlọ nínú ìgbésí ayé ọmọ ènìyàn òun làdádánlẹ̀, nítorí pé gbogbo àdádánlẹ̀ ànú ní ànú òsì níbì kan tí ó forí sọlẹ̀ sí tí ìbá ṣe nínú iná. Ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ tèmi àtọ̀rọ̀ tí yín náà níná o. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn àsìlà, ẹ̀sìn Islam ládàáyanrí láwa tí a yan Sunna TV Yorùbá láàyò nítorí ọ̀rọ̀ Ọlọ́run àsọ́lẹ̀ ànábì wa Muhammad tẹ́ ń gbọ́ níbẹ̀. akírawa o pípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn okú yìí èyí tí àtìmí àtẹ̀yìn táfijọ́ nàjú lónìí nínú ọgbà wa yìí, ọgbà Sunna TV Yorùbá, òun làwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tó sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún àwọn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ Ọlọ́run. báwo la ṣe mọ ọlá tí ń bẹ fún wọn, báwo la ṣe mọ ipò wọn, báwo la ṣe mọ àwọn nǹkan tọ́lọ́run fi ṣàwọn lẹ́ṣà tó fi yàtọ̀ sí mi, tó fi yàtọ̀ sí wọn náà, bó ti jẹ́ pé ènìyàn náà ni wọ́n. àfi ká gbọ́ níbi tó dodo ti ń jáde, òdodo tá a fi mọ àlàyé alukur'an inú alukur'an ni abinu sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam. kí ló anabi sọ nípa wọn? àfi ká mọ̀, kó sì jẹ́ pé ẹnu tí ì purọ́, tí ì sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu láti gbọ́. àwọn ànábì Ọlọ́run wọ́n lọ́lá tó pọ̀ tákùkò yóò tèmi àtẹ̀yìn tá sọ̀rọ̀ nípa rẹ̀ bá ti ẹ̀mọ́ kan nínú wọn lásán, kìí ṣe wákàtí kan, kìí ṣe wákàtí méjì, kódà kìí ṣọjọ́ kan, èyí owó jẹ́ nínú wọn. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo wọn. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbà tó jọmọ ìyá kan náà ni wọ́n. ó sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run, ó sì sọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́ ká lè mọ ọlá òní ń bẹ fún wọn lápapọ̀, ká sì lè mọ kí ló Ọlọ́run fi rán wọn papọ̀. ìdálọ́wọ́n ọba mọ̀ lọ́kan ṣoṣo, ká lè mọ̀ pé ohun tó pa wọ́n papọ̀ náà nìyẹn. ẹ̀rí bẹ́ẹ̀ bá ń fojú wo ẹ̀sìn ẹ mọ̀ rí pé yọ́mọ débì kan ń ka àwọn ànábì tó kù. bọ́jẹ́ ti ájì tá jẹ́ bùjẹ́ yìí ni o lè sọ̀rọ̀ ájì kó má sọ̀rọ̀ ànábì Ibrahim. kó tó dé ànábì Ibrahim ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ kan ànábì Adam alayhimu salatu wassalam. ànábì sọ̀rọ̀ ká lè mọ ọlá tí ń bẹ fún wọn, ká lè mọ̀pọ̀ wọn, ká lè mọ̀ pé ìṣọ́lọ́run lọ́kan ṣoṣo níṣẹ́ tọ́lọ́run fi rán wọn papọ̀, ká lè mọ̀ pé Ọlọ́run rán wọn láti lè yá fọ̀nà mọ́ ẹ̀dá ni, ká sì lè mọ̀ pé Ọlọ́run ṣọ́ wọn kò níbi àwọn àṣìṣe tèmi àtẹ̀yìn lè kó sínú ẹ̀ bó tilẹ̀ wó ká àmọ́ tó, bó tilẹ̀ wó ká níbẹ̀rù Ọlọ́run ọba tó. ìdí èyí ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ́ ọbọ̀ sérí olùgbàgbọ́ òdodo tá bá ń sọ̀rọ̀ ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run ni pé ẹni tọ́lọ́run ṣọ́ ni wọn, àwọn ni wọ́n sì dáa jù nínú ẹ̀dá Ọlọ́run. bẹ́ẹ̀ni tó bóyá ń ṣàkíyèsí pé mo ní àwọn ànábì Ọlọ́run, àwọn òjíṣẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ni
olórí pé á kà àwọn àdìsí mélòó kan tá a mú wá ó yẹ ká mọ̀ yí pé bàbá láwọn ànábì ọlọ́run lóòótọ́ àwọn àfáà sọ̀rọ̀ púpọ̀ níbi ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àmì èyí tó hàn jù nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn ànábì ọlọ́run gbéṣẹ́ fún wọn láì pa wọn láti pé kí wọ́n jíjẹ́ ọ̀hún fáwọn ọjọ́ wọn àbí fáwọn ọjọ́ kan àwọn òjíjẹ́ lọ́bàjọ́ báyìí ìrẹ Musa sọ báyìí fífúnra àwọn àtàwọn tiẹ̀ ìrẹ ànábì mi Ibrahim ìrẹ òjíṣẹ́ mi àwọn ọjọ́ rẹ ti kìlọ̀ fún wọn kí wọ́n fò chánlẹ̀ báyìí lọ́lọ́run tó yẹ kí wọ́n máa jọ́sìn fún àwọn òjíṣẹ́ nìyẹn àwọn ànábì Adam àtàwọn tó ń jẹ́ ànábì nínú wọn àwọn ò gbàjẹ́ pé lọ́bàjọ́ báyìí èyí tó lọ́run ti fún wọn níjọsìn wọ́n ń ṣe ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa jẹ́ ti gbogbo wọn èyí ni jẹun tí ó yẹ kémi àtẹ̀yìn ká mọ̀ ẹ̀rí nínú ìbá àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí mo mú wáyìn lónìí èyí tí ma kọ́ fi bẹ̀rẹ̀ òun ni hadith tí Abu Hurairah tó gbà wá látọwọ́ oúnṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ń bọ̀rọ̀ yìí bọ̀ ogun díẹ̀ àmì ibi tèmi àtẹ̀yìn tí mo fẹ́ pé kájọ bojú wò lónìí òun nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé la tufaddilu bayna anbiya illah ẹ̀bá onú sahih Imam Bukhari ẹ̀rì níbẹ̀ bẹ́ẹ̀ onú sahih Imam Muslim ẹ̀rì níbẹ̀ kí lànà bí wí ó ní la tufaddilu bayna anbiya illah ọ̀rọ̀ dé o fáyí pé à ń fa ni a fa ọ̀rọ̀ náà títí pé ànábì Muhammad ànábì tọ̀hún olọ́lá àmọ́ kò lọ́lá tó tọ́ kan ọ̀rọ̀ burúkú ni ànábì ni ẹmọ́gbọ́lá fẹ́ nìkan lórí ẹlòmíì nínú wọn gbogbo wọn ní mùjíza wọn ní nǹkan àríṣe ìmọ̀ wọn ní mìíràkìrì wọn lọ́kọ̀ọ̀kan tí tọ̀tún òjò tí tòsì kò tí ẹ̀ sósì kan nú wọn ẹni ọ̀tún náà ní gbogbo wọn àmọ́ kásàgbà yí pé ẹni ọlá ni wọ́n ẹnìkan kò ju ẹnìkan lọ lóòótọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ṣètọ́ka síra rẹ̀ nígbà míì àmọ́ kì í gbàgbé tọ́rọ̀ bá kan ohun tó jẹ máwọn ànábì tọ̀hún láwọn tí wọ́n ṣíwájú rẹ̀ láti lè sọ pé báyìí lọ̀rọ̀ wọn wà báyìí lọ̀rọ̀ wọn wà báyìí lọ̀rọ̀ wọn wà ní dáadáa tọ́lọ́hun fún wọn ẹ̀rí bóòlù ànábì ti jẹ́ lára wọn agbọ̀n ẹ̀ náà nísìnyí nínú àwọn àdìsí tí amúwa tájọ fi jẹun ojú lónìí àmọ́ èyí tó já kọ́kọ́ yìí ni kẹ́ ẹ lákìísí ẹ̀ gidi ànábì ní la tufaddilu bayna anbiya illah mọ́gbọ́lá fẹ́ nìkan lórí ẹlòmíì ìgbà tí ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ ànábì Ìsá náà ń pé ń jí òkú ń lajú afọ́jú kí ló ti tó bẹ́ẹ̀ ọláwo ló ní rárá o ẹ fà wọn ará abílẹ̀ káwọn ọmọ polongo tí wọn báwọn ti ń polongo tí wọn ìbá tó yé wọn mọ́ nìyẹn ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ nìkan ṣeré nínú wọn kódà ànábì ròyìn wọn débi báwo la ti dá wọn bá fẹ́ mọ báwo ni ànábì Ìsá bó ṣe gùn tó bó ṣe kúrú tó bó ṣe mọ́ tó bí ti ń rìn rí nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pàtọ́rọ̀ kan pé a fẹ́ gbàwẹ̀ Àṣúrà tànábì Musa mọ́ gbàgbé pànábì wa Muhammad ní ọ̀rọ̀ Musa dẹ̀yìn sọ yẹn ó tó sàwàjẹ̀ yín lọ gbogbo yẹn kẹrì lákìísí ni ànábì Adam lápèjúwe tọ́lọ́hun dá pẹ̀lú ọwọ́ ọ̀ra rẹ̀ àtẹ́gùn ìṣẹ́mí rẹ̀ ọlọ́run ló fẹ́ sí lára ọlọ́run pa àwọn màláíkà láṣẹ bí wọ́n ṣe tó ọyá ẹ̀sùn jára mú kí ṣẹ̀tánì tó wá kọ̀ tọ́rọ̀ tí ẹ fi jáde bó ti já sí ìyẹn ò ní àwọn ànábì tó kù náà ò lọ́lá àwọn tí wọ́n ní ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó mọ̀ jẹ́ ti wọn èyí ni mo fẹ́ pé kájọ fi ṣe àdìsá lákọ̀ọ́kọ́
nínú hadith tó wà pẹ̀lú mi ní hadith ẹlẹ́kejì Abu Hurairah náà ló gbà yẹn náà wá bẹ́ẹ̀ bá wọnú Sahih Bukhari ẹ̀rí yẹn náà bẹ́ẹ̀ wọnú Sahih Imam Muslim ẹ̀rí yẹn náà ẹ̀rí níbẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú tí Abu Hurairah gbà wá ó ní inna mathali wa mathala al-anbiya'i min qabli ka mathali rajul bana baytan fa ahsanahu wa ajmala illa mawdi'a labinatin min zawiya faja'ala an-nasu ya'jabun وجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال صلى الله عليه وسلم فأنا لبنة وأنا خاتم الأنبياء وأنا خاتم النبيين أنا بني أدتي أكبر إن مثلي أكجوي مي بلا أكجوي àwọn ànábì tó ti ṣáájú mi ó dàbí arákùnrin kan tó kọ́ ilé ó kọ́lé ọ̀hún ó yáyí ó pọ̀ ọ̀ṣọ́ tó ṣe fúnlé yẹn àgbàyanu ni àyàfi pé ó kù àyè bíríkì kan àlàfo kan bẹ́ẹ̀ ní gòólé náà tó kọ́ àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ja'ala an-nasu yatufuna bi àwọn èèyàn wọ́n ń rọ kiri káàlé yìí wa ya'jabuna lahu wọ́n ti ń chèmọ̀ pé ilé èèyàn kọ́ tó báyìí ẹ wò bó ṣe yáyì àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà yaquluna halla wudi'at hadhihi al-labina kò bá sì dá o ṣó kí ibi àlàfo tó wà nílẹ̀ yẹn fẹ́ pé kí wọ́n kàn débẹ̀ kí wọ́n gbé bíríkì tó dín bẹ̀ yẹn síbẹ̀ yẹn ni kò bá ti dáa jù oúnjẹ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní fa ana labina òwúrọ̀ tó dín bẹ̀ yẹn èmi ni wa ana khatamun nabiyyin èmi ni òjíṣẹ́ ìkẹyìn èmi ni òpinnu àwọn òjíṣẹ́ Ọlọ́run lórí ilẹ̀ kò kún nǹkan kan mọ́ tílẹ̀ yóò fi yáyì níkẹyìn tí èmi ti wá ń tánà bí fẹ́ sọ fún ọ nìyẹn bẹ́ẹ̀ bá lójú inú ẹni pé tọ́mọ ẹni ó fi dúró sàn lórí ọ̀nà ọ̀la tí mọ́ọ̀nì rẹ̀ inú rẹ̀ náà ó da ọláì gbogbo ẹ̀ làwọn ànábì Ọlọ́run ti gbé ṣe níṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n ti jẹ níṣẹ́ Sítánì inú ọkàn tí ìfọmọ ènìyàn lẹ̀ kó lajú kó ródòdó Ọlọ́run ọba báyìí wallahi ẹgbẹ́ àṣẹyìn máa wò bí tí àwọn ti ń bọ̀ títí tó fi adórí ànábì wa Muhammad bàbá àwọn tọ̀hún sáwùjọ wọn kọ̀ọ̀kan tó ànábì wa Muhammad àárọ̀ òun sí gbogbo àgbáńlá yìí kò á fi kankan lẹ̀ nínú dáadáa illa ashara ilayhi àbíkọ́ ànábì ṣe tọ́ka sí pé èyí dáadáa ni èyí dáadáa ni èyí dáadáa ni bẹ́ẹ̀ náà ni kò fi kankan lẹ̀ nínú aburú illa hadhara minhu tánàbí ò pè é sàkíyèsí pé má lọ bẹ̀ yẹn o aburú báyìí bẹ́ẹ̀ ilé ayé gbọdọ̀ yáyì lọ́dọ̀ yín jù báyìí lọ tẹ́ fi máa gbé yáyì fi máa jọ́sìn fọlọ́hun tẹ́ fi máa ṣọlọ́hun lọ́kàn ṣoṣo tẹ́ fi dá níwà tẹ́ fi nílò rí gidi ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa jẹ́ ti àwọn ànábì Ọlọ́run èyí ó tó lọ́lá fáwọn ànábì Ọlọ́run ó tó lọ́lá fáwọn òjíṣẹ́ Ọlọ́run nínú tọ́lọ́run fi ṣàwọn lẹ́ṣà àníṣẹ́lẹ̀ kẹta Abu Hurairah náà lónìí yẹn náà òun ló gbà wá lára ń tá a fi ṣàwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run lẹ́ṣà ni wọ́n ànábì ní inna ma'ashara al-anbiya'i la nurath àwọn ànábì o ẹnìkan ìjogún wa ẹmọ́jọ́ yà ilẹ̀nu tó jáwọn ànábì ni mò ń
ni mò ń pè mo tètè ń dórúkọ torí gbogbo àwọn òjíṣẹ́ ni wọ́n já ànábì náà kí wọ́n tó jójíṣẹ́ àmọ́ kì í ṣe gbogbo àwọn ànábì ló jójíṣẹ́ ànábì wà tí ìjòyí àmọ́ gbogbo òjíṣẹ́ ànábì ni wọ́n òfin wa ń pa gbogbo àpapọ̀ sábẹ́ àwọn ànábì àbí inna ma'ashara al-anbiya la nurath àwa tá a já ànábì ọlọ́run ẹnìkan ìjogún wa ànábì náà ò fi nǹkan lẹ̀ tẹ́nìkan ó jogún ẹ̀ tó ọlọ́run ń bẹnu wọn ànábì Suleiman bẹ́ẹ̀ bá mọ gbogbo wọn gbọ́dọ̀ ṣàyí mọ́ òun àmọ́ náà ohun tí ń jẹ́ ṣà àwọn ànábì ọlọ́run nígbẹ́ ẹnìkan ò ní jogún wọn bẹ́ẹ̀ bá wò yẹn àdìsẹ̀lẹ̀ kẹta yẹn ẹ̀rìn yẹn inú Musnad Imam Ahmad rahimahullah ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam àdìs tọ́kàn àdìs Abu Sa'id al-Khudri ni kọ́lọ̀hún kí ó yọ́nú sí ó ní níjọ́ kan wada'a rajulun yadahu ala an-nabiyyi sallallahu alayhi wa sallam faqala wallahi ma utiku an ad'a yadi alayka min shiddati hummak ara anabi oya wa lọ sọ́dọ̀ anabi wa Muhammad Abu Sa'id ló gba hadisi wa lárakùnrin yìí ń sọ báyìí pé wallahi tí sàbí bá ti ń búra tí ń fọlọ́n búra kò jọ búra tèmi kò jọ tí ń náà bẹ́yìn bá fẹ́ purọ́ ẹ lè búra sí lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ fẹ́ sòdodo kí lẹ́fẹ́ ẹ̀mẹ́lò lẹ́ẹ̀búra ó mùsùlùmí tòní àfààní ọlọ́run àmọ́ bẹ̀yẹn kọ́ náà là ń lọ sábẹ́ yìí ó gbé ọwọ́ rẹ̀ sára oúnjẹ ńlá ànábì wa Muhammad wọ́n fọ́lọ́n bó wallahi ma utiku an ad'a yadi alayka min shiddati hummak ó ní ọtí gbóná náà fi wà lára ànábì wa Muhammad òun fọ́lọ́n bóra òun ò lè gbọ́ tòun sára rẹ̀ gbọ́ ọdún báyìí bí ṣe ń jẹ́ òun ni ẹbí ayé ni bí fi àrò pàṣẹ nítorí bá rẹ̀ ṣe lágbára tó sallallahu alayhi wa sallam tó ànábì wa Muhammad tó mara rẹ̀ tó sì mọ ohun tí a fi ṣe wọ́n lẹ́ṣà ó ní inna ma'ashara al-anbiya yudha'afu lana al-bala kama yudha'afu lana al-ajr ó ní àwa tàjá nàbí ọlọ́run àdìpẹ̀lẹ̀ nínú àdánwò lọ́rùn wọn ṣe fún wa bọ́lọ́run ṣe ń ṣe àdìpẹ̀lẹ̀ ẹ̀san fún wa ọba mi ọba onídẹ́dẹ́ ni Ànábì ní in kana an-nabiyyu min al-anbiya'i yubtala bil-kummal hatta yaqtula nínú àwọn ànábì ọlọ́run tó lè pé kòkòrò tí ń jẹun lérí tá ń pè ní iná orí a fi ṣàdánwò fún débi pé ó fẹ́ lè pa kó mú lọ ọ̀run wa in kana an-nabiyyu min al-anbiya'i la yubtala bil-faqr hatta ya'khudha al-iba'a fayajubuha aw fayajubaha wa in kanu la yafrahuna bil-bala kama tafrahuna bir-raha sallallahu alayhi wa sallam hadisi ẹlẹ́kẹ̀rin àríyàn nínú Musnad Imam Ahmad rahimahullah àfààní ọlọ́run anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwa tàjá anabi ọlọ́run oríṣiríṣi kólọ̀kólọ̀ àdìpẹ̀lẹ̀ ìyẹn gbẹ̀lẹ̀ yìí tó pọ̀ nínú àdánwò lọ́lọ́run ma fi jálù wá gbì mọ jálù wá lójijì báyìí bọ́lọ́run ṣe ń ṣàdìpẹ̀lẹ̀ oore tó pọ̀ onírànràn oore fún wa onírànràn aládá fún wa táàmù gbaládá tó pọ̀ ẹ wà nínú ànábì ọlọ́run léyìí tó jẹ́ pé kòkòrò tí ń jẹun lórí iná orí láfi ṣàdánwò fún yóò jẹ́ dáadáa mọ́ mú ẹ̀jẹ̀ rẹ̀ débi pé kó tiẹ̀ pa lọ́rùn bẹ́ẹ̀ lẹ́rẹ̀ èyí tó ṣe pé afa ìríjà ìrímu àìrínà ìrílò fi ṣàdánwò fún
dẹ́gbẹ́ yóò mú aṣọ rẹ̀ fẹ̀ájú bàhà aṣọ yìí kò délẹ̀ kò dókè ó sì fẹ́ gbé sọ́rùn kó wọ̀ yóò àdàlù ọ̀nà síbi sáàrin aṣọ náà yóò fi bí orí ẹ̀ sí òun ni ó ti orí rẹ̀ bọ̀ tí ó fi wọ̀ lọ́rùn nítorí ìṣẹ́ báwo yìí náà pé lóṣì ọlọ́run abẹ́ ọ̀ ṣe sùúrù ojú ohun táwọn ẹni ọlọ́run ọba ń rí èyí tí ó bà wá ní mọ́nì jẹ́ má fi ṣàdánwò fún wa o wọ́n bá ti ń ríra rẹ lẹ́ni ọlọ́run tó kó palẹ̀ mọ́ àdánwò ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi parí ọ̀rọ̀ yìí ó tún sọ̀rọ̀ kàǹkà kan olùwà in kanu li yafrahuna bil bala tẹ́ ẹ bá rí wọn tàdán ò bá dé inú wa tún máa dùn wọ́n mọ̀ ń gbọ́ lọ́hùn fẹ́ fi ṣe rọ́fún darajat fáwọn ni lọ́hùn fẹ́ fi gbá wọn ga ni táwọn bá ń dunnú ìdùnnú wọn kama tafrahuna bi raha nínú tí yìí ti máa ń dùn tí dẹ̀kún bá dé ẹ̀ ń wáṣẹ́ ẹ̀ríṣẹ́ ẹ̀ ń tà lọ́jà ẹ̀ ń rówó ẹ̀ ń rọmọ bí nǹkan èso yìí náà ń jáde dáadáa bẹ́ẹ̀ tí ń dunú fún yẹn bẹ́ẹ̀ náà àwọn náà ń dunú gbà tádàn ò bá dé yìí ọlá ni o fáwọn ànábì ọlọ́run ọlá ni fáwọn ànábì ọlọ́run àdánwò bí abí ò bá tí ì dé ló mọ̀ ríra rẹ tó bá dé yọ mí ẹ wò yóò mí mọ́ ní ọ̀hún jìgìjìgì nígbà ìyá rẹ lọ́wọ́n àná àbẹ̀ ọ́ èyí tó ju ìmánì wa lọ wọ́n jẹ́ àmà gẹ́gẹ́ bí àti wí àdísì ẹ̀rí inú musnad imam ahmad kọ́lọ́hún kí ó bá wà kẹ́. àdísì tó tẹ̀lé ìyá ńlá wa aisha radiyallahu anha kọ́lọ́hún kí ó bá wa yọ́nú sí àwọn ni wọ́n gba àdísì yìí wá. قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من نبي يمرض إلا خير بين الدنيا والآخرة وكان في شكواه الذي كبد فيه أخذته بحة شديدة فسمعته يقول مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. النبي محمد صلى الله عليه وسلم Àìṣà ní òun gbọ́ tánàbí sọ báyìí pé kò sánàbì kan náà àwọn ànábì ọlọ́run èyí náà ń jẹ́ wọn ẹ̀ṣà fún ànábì ọlọ́run sì ń jọ́lá fún wọn ń jẹ́pò wọn lọ́dọ̀ ọlọ́run. Àìṣà lánàbì òun gbọ́ tánàbì ń sọ báyìí pé kò sánàbì kan nínú àwọn ànábì ọlọ́run táàrẹ̀ bá dé illa khuyyira bayna ad-dunya wal akhirah wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé àárẹ̀ rẹ̀ ó gbáyé àbó mọ́ lọ. wa kana fi shakwahu alladhi kubida fi àárẹ̀ tó kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kò fi dé akhadhatuhu buhatun shadida ó gbóhùn lẹ́nu ànábì léyìí tó lágbára ànábì ò lè sọ̀rọ̀ kóhun rẹ̀ ó jáde dáadáa mọ́ àmọ́ òun gbọ́ Àìṣà náà ló sì lè gbọ́rù rẹ̀ tọ́lá mi ń káyọ̀ ọlọ́run nusratu nisa ẹ̀yà sọ̀sọ̀ nef tọ́lá wọn ni ma'al ladhina an'ama Allahu alayhim ẹ̀rí ànábì ó ṣẹ̀ṣà yí pé kó lọ bá àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run tọ́lá wọn ti ṣe dára fún wa siddiqin àtàwọn olódodo wa shuhada àtàwọn wọn kú sójú ọ̀nà ọlọ́run tí ọlọ́run ò ní ṣe ìṣirò iṣẹ́ wọn.
was-salihin àtàwọn ẹni rere ànábì ṣẹ̀ṣà kó lọ bọ́lọ́hun ju pé kó gbélé ayé lọ. Aisha wa ni falimtu annahu khuyyir mo á mọ̀ yìí pé nígbà tí mo gbọ́ tánàbí ń sọ bẹ́ẹ̀ alikiyama ìdílọ bọ́lọ́hun lànàbí ṣẹ̀ṣà rẹ̀ kó ṣẹ̀ṣà gbígbé ayé. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá ànábì wa Muhammad kó máa bá àwọn ànábì tí wọ́n ti ṣíwájú rẹ̀ ó ṣe àwọn náà lẹ́ni ire wọlá àánú Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, ẹ̀yin tí ẹ dá lọ́wọ́ ọba mọ̀ ní tòótọ́ tẹ̀sí ńlá kíyèsí ètò Ọlọ́run látìgbà tó ti dá ayé. Ó dá ayé pẹ̀lú mímọ̀ fi àwọn ànábì ránṣẹ́ àtàwọn òjíṣẹ́. ìṣẹ́gbọ́ Ọlọ́run dá wa lẹ̀ lásán gbà tó wá rí pé a ṣe dédé ló tètè wá fáwọn òjíṣẹ́ ránṣẹ́ ló fáwọn ànábì ránṣẹ́ rárá. Ọlọ́run ti ń dáyé àwọn ló kọ́ dá tó àwa tá mọ̀ wá ohun tá a fẹ́ ṣe ní dáadáa òun rèé o, èyí tí ò dáa tí ṣètàn lè mọ tarí lọ díẹ̀ òun rèé o, tí dé fi di orí òjíṣẹ́ kẹyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ ká mọ̀ àwọn ànábì tó ṣíwájú rẹ̀ ta ni wọ́n, kí l'Ọlọ́run fi ṣẹ̀ṣà wọn, kí l'Ọlọ́run gbé fún, kí ni ipò wọn. Bẹ́ẹ̀ ọ ṣẹ̀ṣẹ̀ dé lè tẹlifíṣàn ni òun lẹ̀láyé tá ń ṣe ọlá tí ń bẹ fáwọn ànábì Ọlọ́run ọlá yìí sì pọ̀. Lára ohun tí Ọlọ́run fi ṣẹ̀ṣà wọn òun lèyí tí Abubakar Siddiq tó ṣàlàyé rẹ̀ fún wa. Léyìí tí òun náà lóun gbọ́ tí Aisha sọ ọmọ Abubakar Siddiq. Kí la Aisha kọ́ bí náà orí lamma qubida Rasulullahi sallallahu alayhi wa sallam ikhtalafu fi dafni. Nígbàtí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fayé lẹ̀ dàmúdàbò tó bá wọn sàábé lọ́jọ́ yẹn ó pọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn náà ò ríra wọn. Ìyapa ẹnu dé bóò láti wẹ̀ fún, bóò láti wé, bóò láti sí, ìbò láti sí. Abubakar Siddiq kọ́lọ̀hún kó yọ́nú sí irú rẹ̀ náà ni ó lè gbọ́rú ọ̀rọ̀ yìí níbi pẹ́kípẹ́kí tó wà pẹ̀lú oúnjẹ ńlá ànábì wa Muhammad. Abubakar wa sọ báyìí pé sami'tu min rasulillahi sallallahu alayhi wa sallam shay'an ma nasitu. Ó ní mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad tí sì gbàgbé. Qal Ọlọ́run sọ báyìí ma qabada Allahu nabiyyan illa fil mawdi'i alladhi yuhibbu an yudfana fi. Ó ní kò tẹ́lẹ̀ rí Ọlọ́run wa Muhammad ní sọ bẹ́ẹ̀. Tọ́lọ́hun bá gbẹ̀mí ọ̀kan nínú àwọn ànábì rẹ̀ bí tọ́lọ́hun fẹ́ pé kí wọ́n sìnkú rẹ̀ sí ibẹ̀ lọ́lọ́hun ó gbẹ̀mí rẹ̀ sí.
ànígbòkun yẹn kò níbẹ̀. èyí ní jẹ́ kan nínú àwọn ìdí ọ̀ràn tí wọ́n fi sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní yàrá Aisha tẹ́mi rẹ̀ ti bọ́. wọ́n sànábì sí masalasi o. ìwọ tọrọ ò tí ì yé ìrẹ́lẹ̀ ò tí ì dámà ipe àwọn ànábì Ọlọ́run wọn náà mọ nǹkan tí ń jẹ́ ẹ̀ṣà wọn tí í ṣe ọ̀rọ̀ yàn kódà kì í ṣe súnà tèmi àtẹ̀yìn tá tẹ̀lé. mo yà síbẹ̀ yẹn nítorí oríṣiríṣi àrà àríṣe táni ń kó sí wa lọ́kàn lónìí ńlá pé ká mọ̀ dá táàsì lákìyèsí ra wa tó ẹlòmíì náà tó ó lè jáfa náà àmọ́ bó lọ̀rọ̀ ẹ̀sìn náà yé dé yóò ti sàsọ́lẹ̀ fáwọn ọmọ pé tóun bá kú ilé ni kí wọ́n sì ń sí tóun bá kú mọ́sáàsì tóun kọ́ ibẹ̀ ni kí wọ́n sì ń sí ibo ló ti rí ẹ̀bàjẹ́ lè yìí yóò ní ànábì ń kọ́ ibi tí ànábì kú sí ni wọ́n sì kú rẹ̀ sí àwọn ẹ̀ṣà ànábì pọ̀ tí ò tọ́ sẹ́nìkan àwọn ànábì pọ̀ tí ò tọ́ sẹ́nìkan lẹ́rẹ̀ ẹ̀ lèyí bí ká ànábì kan bá kú sí ibẹ̀ lásìkò ẹ̀ sí torí bẹ̀ lọ́lọ́run fẹ́ gbé kásìkò ẹ̀ sí. ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́sì ra yín láwọn àìlágbọ́yé tẹ̀fí ń tẹ̀bàjẹ́ tẹ̀fí tẹ́lẹ̀ sínú ìlú tẹ́ni kí wọ́n sì kú tàwọn sílé tó àwọn táwà lọ́wọ́ bẹ́ẹ̀ kò tí ì pẹ́ o Ọlọ́run nífẹ̀ẹ́ inú àwọn ọmọ dùn sẹ́rí tó ṣìṣe tó sì táṣùṣe rẹ̀ ṣe akáwọn ẹnìkan tí wọ́n rírú ẹ̀ ṣe kọ́lọ́n kọ́ san wọ́n lẹ́san dáadáa kó wọlé àyẹn náà tí wọ́n ṣe kó tẹ̀yìn bàbá ṣe fún wọn wọ́n hu òkú yìí o wọ́n padà lọ sísí tẹ́ kódà kó jẹ́ egun lásán ni wọ́n rí kódà kó jẹ́ aṣọ náà nìkan lókun egun náà ti jẹ́ ẹ̀kọ́kọ́ ń bẹ̀ ẹ lọ dá sí tẹ́ lọ wá ihò sí tẹ́ wá kòtò sí tẹ́ kẹ́ ẹ sí síbẹ̀ nígbà yẹn lẹ́sẹ̀ẹ̀ṣẹ̀ súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ibi tí a ti ń bọ̀ ni pé àwọn tó jẹ́ ọlá àwọn ànábì Ọlọ́run àti ohun tó jẹ́ ẹ̀ṣà wọn èyí tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí ni pé ibi tí Ọlọ́run bá gbẹ̀mí ànábì kan sí ibẹ̀ lọ́run fẹ́ pé kí wọ́n sìnkú rẹ̀ sí. inú hadith tí Abubakar Siddiq tí ó gbà wá hadith tó tẹ̀lé yìí hadith tí Aws bin Aws tó gbà wá ni látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. hadith yìí náà ẹ ti ń gbọ́ ara rẹ̀ ti pẹ́ kótó akẹ́yí tí ó wà níparí hadith yìí náà àmọ́ màá gbé náà látòkè kẹ́ lè gbọ́. Aws bin Aws ó ní òjíṣẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run ìkẹ́ Ọlọ́run orí tí ìtàn Ọlọ́run kó mọ́ lọ bá ó ní inna min afdali ayyamikum yawmal jumu'ah èyí tó dáa jù tó lọ́lá jù ní àwọn ọjọ́ ayé tẹ́ ń lò ọjọ́ Jímọ̀ ni fi khuliqa Adam ìjọ yìí ládá baba ńlá wa Adam wa fihi kubid ìjọ yẹn ìjọ Jímọ̀ ládá gbèsè ayé rẹ̀ dúró lágbẹ̀mí rẹ̀ ló kú wa fihi nafkha wa fihi sa'qa ìjọ ìlà fún fèrè tí ilé ayé ti parẹ́ o gbogbo àwọn tá a kù láyé gbogbo àwọn tí ó bá kù láyé ńgbà náà àwọn náà máa fèrí lọ́rẹ̀ lọ ìjọ Jímọ̀ yìí náà ni kódà ìjọ Jímọ̀ náà láàfún pé tẹ́nìbọ̀dì ó fi dìde dúró láti lè ṣe ìṣirò jẹ́ lọ́hùn jẹ́ kí èmi àtẹ̀yìn káríre mú bọ́ o amọ̀ṣọjà náà káwá dáràn káwá ṣòfò ọlọ́run mẹ́jà ṣòfò. Ànábì wa Muhammad ní fa aktharu alayya mina salati fi ẹ máa tọrọ àsàlátù fún mi yẹn gbé ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún mi níjọ́ yẹn níjọ́ Jímọ̀ léyìí tó pọ̀ fa aktharu ẹ máa ṣe léyìí tó pọ̀
fa inna salatakum ma'rudatun alayhi gbogbo àsàlátù tẹ́ mọ̀ tọrọ fún mi wọ́n mọ̀ darí rẹ̀ wá bá mi wọ́n mọ̀ darí rẹ̀ wá bá mi mi mọ̀ gbọ́ mi mọ̀ lábúdá báyìí tàmọ̀dù báyìí ó ṣàsàlátù fún mi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ti ṣe yìí náà dẹ́ gbọ́ yìí tó bá dijọ́ jímọ̀ ẹgbẹ̀jú ẹ ṣe kó pọ̀ ẹ ṣe kó pọ̀ àwọn ẹni rẹ̀ wọ́n ń ṣe léyìí tó pọ̀ kọ́dà wọ́n fi ń gba nǹkan lọ́wọ́ ọlọ́run láwọn nǹkan tó tọ́ ohun tó sì pọ̀ tó dáa ju àlìjánà lọ́dọ̀ ọlọ́run wọ́n lè fi gbà lọ́dọ̀ ọlọ́run. ànábì wọn sọ báyìí pé àbí gbà tánàbí sọ bẹ́ẹ̀ pé gbogbo àsàlátù tẹ́ ẹ bá ṣe wọn á máa darí rẹ̀ sí mi. qalu ya Rasulullah kayfa turadu salatuna alayka wa qad arimta àbọ̀ òun náà ṣe jẹ́ tán máa darí àsàlátù wa ó kẹ́yìn tó bá ti kú bẹ́ẹ̀ lẹ́yìn 100 ọdún bẹ́ẹ̀ lẹ́yìn 100 méjì bẹ́ẹ̀ lẹ́yìn 1000 ọdún tánàbí ti kú ní orí 1000 ọdún lọ orí mílíọ̀n lọ orí di ẹ̀pẹ̀ lásán ó ti parun faqala sallallahu alayhi wa sallam níbẹ̀ yẹn lèmi àtẹ̀yìn ń bọ̀ Ànábì wa sọ báyìí pé inna Allah azza wa jal harrama ala al-ard ajsada al-anbiya ẹ̀rí yẹn nínú sunan Imam Dawud ẹ má bínú àdìsí Abubakar tí mo kà tẹ́lẹ̀ pé ibi tí Ànábì bá kú síbẹ̀ ni ó sì ibẹ̀ ni á sì kú rẹ̀ sí inú sunan Imam Tirmidhi ẹ̀rí yẹn àmẹ́yìí tí mo kà ní sí ẹ̀rí yẹn nínú sunan Abi Dawud rahimahumullah kọ́lọ̀hún kó kẹ́ gbogbo wọn. ìta kà ní sí ìtumọ̀ ẹni pé inna Allah azza wa jal harrama ala al-ard ajsada al-anbiya èèwọ̀ ni fúnlẹ̀ kó jẹ ara àwọn ànábì ọlọ́run èèwọ̀ ni kò ní ṣẹlẹ̀ fúnlẹ̀ kó jẹ ara àwọn ànábì ọlọ́run ara tèmi ara tiẹ̀ àjẹpá ni eégún yóò di ẹ̀pẹ̀ lásán kásá rírẹ̀ mú bọ̀ ọlọ́run mọ́ṣá ìṣe bẹ́ẹ̀ fún wa. hadith tí ó tẹ̀lé hadith náà pọ̀ òun lè tí Anas bin Malik kọ́lọ́hún kí ó yọ́nú sí qala Rasulullahi sallallahu alayhi wa sallam Anas sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run kí ọlọ́run àti ọlá rẹ̀ kó mọ́ lọ bá bí òjíṣẹ́ ọlọ́run bá sọ ó ní al-anbiya'u ahya'u fi quburihim ahya'un fi quburihim yusallun ọlọ́run ànábì ọlọ́run alààyè ni wọ́n nínú sàárè wọn kódà wọ́n ń kírun níbẹ̀ ẹ̀rì wọ́n ń kírun níbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tánàbí ń ròyìn sánmọ̀ tó lọ nígbà tí ń bọ̀ lọ́dọ̀ kan náà àwọn ànábì ọlọ́run ẹnu òrun ló wà tí mo bá gbàgbé ànábì Musa ni tí ìyẹn náà fìlà tiẹ̀ tá a fi ràn wọ́n nígbà náà ẹ̀rí alààyè ni wọ́n nínú sàárè wọn wọ́n ń jẹ̀mí ń bẹ̀ ẹwọnú Musnad Imam Ahmad ẹ̀rí àdísì yẹn níbẹ̀ àdísì tó tẹ̀lé ìtumọ̀ rẹ̀ súnmọ́ yìí tí a gbọ́ yìí Anas bin Malik náà ló gbà yẹn náà wá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn ànábì ọlọ́run tí wọ́n bá sùn ẹ kàn rí pé wọ́n ń sùn náà ni wọ́n ti díjú ojú wọn ni ó máa sùn àmọ́ kan wọn kìí sùn ọkàn wọn yìí sùn
ìyẹn náà ni mo fi ní ó súnmọ́ra wọn pẹ̀lú hadith tọ̀hún tí ó kọjá. bẹ́ẹ̀ bá wọnú Sahih Imam Bukhari ẹ rí hadith yẹn níbẹ̀. hadith tí ó tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Abdullah ibn Abbas ló gbà yẹn náà wá. òun náà gba tiẹ̀ náà lọ́dọ̀ Amr lọ́dọ̀ Ubayd ibn Umair. ó ní alá táwọn ànábì Ọlọ́run bá lá, èyí ni àdísì kẹ́yìn nínú pàdé wa tòní. àlá tí àwọn ànábì Ọlọ́run bá lá wáàyí ni, kìí ṣàlá lásán. ìjàlá pé mo rájá kan ń lé mi, mo wọnú odò kan omi rẹ̀ gbóná, àlá tí ò nítumọ̀ kan, àbẹ́rẹ́ ìjà ní ń kó sí yín lọ́kàn, àbí lára díjà pàtàkì náà rán tá a fi lọ ọ̀sán wa lámọ̀ lára rẹ̀ lóru rárá. ẹ̀rí àlá táwọn ànábì Ọlọ́run bá lá wáàyí ni. nígbà tó sọ ẹ̀bù ṣe thumma qara, ó káyọ̀ Ọlọ́run níbi àlá tí ànábì Ibrahim lá, tó inni ara fil manami anni adbahuk, nígbà tí ń ròyìn àlá tó lá, tí ń rò àlá tó lá fọ́mọ rẹ̀ Ismail pé mo rí lẹ́nu àlá o pé mo dúnbù rẹ̀. Ismail tóun náà jẹ́ ànábì Ọlọ́run, kódà tó jójíṣẹ́ Ọlọ́run tá a fún lóye òdodo, tó ti mọ̀ wípé àlá tí bàbá tòun ńlá yìí iṣẹ́ rẹ̀ lọ́hùn fi ràn tó ó ní ohun tó bá ti fẹ́ lèmi náà fẹ́, ìjẹ́ tó bá mi fi ràn ọ́ ni. Ṣíṣètánì tó wá kó sí wọn láàrin títàn bá ti ń lọ jùkò fún àyè tá a pè láì ṣètánì fíìmì náà fi jáde, lọ́rọ̀ tí ń sọ fún ya àtèyí tó ti sọ fún bàbá pàápàá, kọ́dà àtèyí tó sọ fún Ismail tí ń jẹ́ ọmọ. bẹ́ẹ̀ bá wọnú Sahih Imam Bukhari ẹ rí àdíìsì yìí níbẹ̀. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, èyí níbà ṣókí níbi àwọn ọlá tí ń bẹ fún àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run, léyìí tí a fi ṣàgbéjẹ mọ́wọ́. torí tànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá tún sọ̀rọ̀ nípa àwọn ànábì ká lè mọ ìpele wọn àti iṣẹ́ tọ́lọ́run bá fi rán wọn àti ohun tó pa wọn papọ̀, táfi mọ̀ wípé ọba yìí kan náà ló jọ rán àwọn níṣẹ́. iṣẹ́ àwọn ò takora àwọn, ẹ má fi wé èyí tẹ́ ń pè ní rejim láyé. nígbàtí tó jẹ́ pé ọ̀dọ̀ Ọlọ́run lèyí ti kó, àgbọ́dọ̀ mọ́ rúrò òdodo táwọn rí ń bẹ̀ yẹn, àgbọ́dọ̀ mọ́ rí níbẹ̀. àwọn ó dá mẹ́rin bá lajú ńlẹ̀ kó fi wòran, mẹ́rin bá sì létí kó fi gbọ́rọ̀, mẹ́rin bá lọ́kàn kó fi ro nǹkan. gbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ọ̀nà tòótọ́. àwọn ànábì Ọlọ́run ẹni ọlá ni wọ́n, ẹni ìkẹ́ ni wọ́n rí dáadáa ṣe tó pọ̀, èyí tó sì pọ̀ nínú àdánwò náà kàn wọ́n. àwọn gbogbo ẹ̀ ni wọ́n làjá, gbogbo ogun tí wọ́n jà wọ́n jà lájàṣẹ́, wọ́n ṣẹ́gun ọ̀hún, ní gbogbo ọlá yìí fi tọ́ sí wọn. ọlá Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó mọ jẹ́ títí wọn. èyí níbà ṣókí níbi èyí tí a mú wá fúnra wa lónìí. ẹ rí i pé àmẹ́nu sórí ọlọ́lá tí ń bẹ fánàbì kan
gbogbo wọn papọ̀ kémi àtẹ̀yìn ká tẹ̀ mọ̀ yìí pé la nufarriqu bayna ahadin minhum a gbọ́dọ̀ fi yàtọ̀ sáàrin wọn Kùránì lèyí tí mo ka yẹn Kùránì bá ti ń kọ̀ fún wa pé a gbọ́dọ̀ fi yàtọ̀ sáàrin wọn ó yẹ kémi àtẹ̀yìn náà káságbéjẹ mọ́wọ́ níbi ká mọ fànábì kan fi gbọ́lá fànábì míì a gbọ́dọ̀ fi yàtọ̀ sáàrin wọn èyí tó jànábì nínú wọn nìkan tí òjò yíṣẹ́ ipò ànábì rẹ̀ ó wà lára rẹ̀ àwọn èyí tá a ránṣẹ́ nínú wọn ipò wọn ọlá wọn ó wà lára wọn tí wọ́n fi ń jẹ́ àwọn tó dáa jù lọ nínú ẹ̀dá Ọlọ́run atọrọ fún iléeṣẹ́ wa yìí Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà kó bàjẹ́ atọrọ fáwọn tí ò jẹ́ kí iléeṣẹ́ ó bàjẹ́ tí wọ́n mójútó àtọ̀sáwà imam àtọ̀sáwà àfáàtẹ́rin àwọn kan ni wọ́n wà lẹ́yìn ohun tí ń dún láwọn tẹkinisíẹ̀n tí wọ́n ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ń tó Ọlọ́run abẹ́ọ́ wọ́n ṣàìbá tó tiwọn náà ṣe àwọn tí wọ́n ná owó yìí ní ribiribi akí wọn ẹni kíkí ni wọn kọ́dà ẹni àdúrà ni wọn láwọn ọmọ bàbá wa Saifuddin Àríkọ́ṣe Haji Abdulrazak akínyín Haji Yakub akínyín Haji Musa akínyín àti kí gbogbo yín lẹ́yìn ọkùnrin bẹ́ẹ̀ la kẹ́yìn obìnrin náà ọ̀lànà ò ní bàjẹ́ o ọ̀lànà èyí lógún dáadáa tẹ́jẹ́ lọ́dọ̀ bàbá yín bẹ́ẹ̀ ni agbọ́dìmọ̀ díẹ̀ níbẹ̀ bàbá ní àmọ́ púpọ̀ bàbá yìí ó jẹ́ o àdúrà rẹ̀ ní gbà lórí yín ọlọ́jẹ́ kí tí yín ó gbà lórí àwọn ọmọ ẹ̀ ní dẹni àná ọláyín ò ní wọ ọkùn ọlọ́run sì mọ̀ gbé ilé kèwò gbó òṣòro báyìí náà ló ṣe pàẹ̀ká tọrọ fún olùdarí wa elétò wa Dr. Abdulrahim Shitu Thani ẹkù shihad èyí lógún tẹ̀yìn náà jẹ lọ́dọ̀ bàbá wa ọ̀lànà ò ní bàjẹ́ mọ̀nà ò ní wọ ọkùn àríkọ́ṣe lẹ́ẹ̀mọ́ jẹ́ níjàrí kọ́gbọ́n pẹ̀lú ògo Ọlọ́run atọ́rọ́ fúnra wa láwa ọmọ kéwú àti ẹ̀yin imam tí ẹ̀ ń wá bíi ìmọ̀nà ò ní bàjẹ́ o èyí tí ó burú ń bẹ ní kẹ́yìn jẹ́ àtùpà títí tí ẹ̀ náà tó kùn Ọlọ́run ní ṣe tèmi kò ní ṣe tìyín náà bẹ́ẹ̀ Sunna TV Yorùbá Ọlọ́run fi wá gbé àwùjọ Yorùbá ga ni ká lè kó nídìí àìmọ̀ mọ́fà ìmọ̀ ìṣẹ̀sìn ká lè kó nídìí ìfẹ́ inú ká lè rìn lórí ọ̀nà sán tánàbí fi kalẹ̀ fún wa ìyẹn lógún tá a jẹ Ọlọ́run mọ̀jẹ̀ ó dàrú mọ́ wa lọ́wọ́ o járe gbé kà síbi tó dá ọláàánú Ọlọ́run adújọ́ ìṣe báyìí pẹ̀lú àwọn ẹnìkan láwọn imam tí wọ́n ti lọ Ọlọ́run kó ṣàlìjánà lábọ̀ wọn Ọlọ́run kó ṣàlìjánà lábọ̀ wọn Ọlọ́run kó ṣàlìjánà lábọ̀ wọn tó àwọn kan kù ń láyé nú wọn àwọn àfa wa Ọlọ́run kó ṣàlékún àlàáfíà fún wọn káwọn náà látúbọ̀ tán dáadáa yìí táwọn náà ń ṣe abẹ́ẹ̀ni Ọlọ́run wọ́n ṣe ní ìjọ ọ̀ràn lé wa lórí ìjọ ọ̀ràn ni ó ṣe fún wa tó fi ìjókòó fa àlìjánà fún wa atọ́rọ́ fún ìlú tá a wà yìí alhamdulilayi ọpẹ́ wa pọ̀ lórí ìlú wa ìlú Benin Ọlọ́run má jẹ́ ìlú yóò bàjẹ́ àwọn oníjọba wọ́n ń ṣe wọ́n ń gbìyànjú léyìí tó pọ̀ má jẹ́ ó yíwọ́ mọ́ wọn lọ́wọ́ ibi tí wọ́n kù sí Ọlọ́run bá tún bẹ̀yẹn ṣe fún wọn má jẹ́ àmọ̀gún nù ló wa o gbòòlù tí wàhálà wà gbòòlù tí dààmú wà tára ń ní mùsùlùmí abẹ́ẹ̀ni Ọlọ́run fọ̀rọ̀ rẹ borí níbẹ̀ fún tàwọn mùsùlùmí ibẹ̀ borí ọláàánú rẹ abẹ́ẹ̀ni Ọlọ́run fọlá rẹ fi bẹ̀ ọ́ kájẹ nírọ̀rùn káná nírọ̀rùn kálò nírọ̀rùn èyí tí ó ju ìmánì wa lọ ládàn o abẹ́ẹ̀ni Ọlọ́run má fi kàn wá o ọláàánú rẹ Rabbana taqabbal minna innaka antas samiul alim وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وهدينا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه أترى فإنتي ẹ̀yàn tẹlifíṣàn wa yìí láàyò ṣe pé nígbà tó ti dé jákujàku náà ẹ padà ń bẹ̀ ni èyí náà lẹ̀ ń wò ẹ̀bẹ̀ ni Ọlọ́run ojú yìí tẹ́ fi ń wo ojú náà ò ní fọ́ kò ní dàrún kò ní di bìrìbìrì bẹ́ẹ̀ láfojú yìí fi wo Ọlọ́run níjọ́ àlìkíyàmà jẹ́ tó lọ́run ní ẹ̀rí mi ẹ̀yin ẹni ire Ọlọ́run jẹ́ kí mi àtẹ̀yìn ká lè rí Ọlọ́run níjọ́ náà ìyẹn ló jà lè kún dáadáa wa nígbà tí a bá wà nínú Jannatul Firdaus pẹ̀lú ànábì wa Muhammad abẹ́ẹ̀ni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín kò ṣe bẹ́ẹ̀ fáwa náà ọlọ́run Ọlọ́run Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar Allah